Africa Content TV. Ìgbà ẹ kábíyèsí ìgbà ẹ o láti wá lára ìgbà ẹ o láti wá lára ìgbà ẹ ìgbà ẹ ìgbà ẹ ìgbà ẹ o láti wá lára ìgbà ẹ. Àsìkò ẹ o láti wá lára ìgbà ẹ. Ìyálóde ọmọbìnrin wọ́n mọ̀ ṣe kọ́tà lọ. Mílíkì ọ̀kìlọ̀ wọ́n kì í yí. Ìyálóde gbogbo Ṣàngó Tẹ́gbọ́ ọmọbìnrin ẹkú àbúrò ìjọba ìgbà ẹ o láti wà lára ìgbà ẹ. Ìgbà ẹ àsìkò ẹ o láti wà lára ìgbà ẹ. Kábíyèsí máa ṣe eré. Ìyàgò mi ẹ̀ jẹ́ o. Ìjọ 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 bóyá jẹ́ àjọ bàlá sóyè ṣe lọ.
mo ṣe ń sọ ìbìrò ń kẹ́ ìbìrò ń kẹ́ mi ọ̀pọ̀ kí ó máa kó àdúró ti ìbìrò ń kẹ́. Fọlákẹ́mi ló ní kí ìbìrò ń kẹ́ ó ló kú àdúró tí ó ìbìrò ń kẹ́ ìbìrò ń kẹ́. Yàtọ̀ fún ọ tí ó kọ ìbìrò ọ̀bẹ. Ọ̀rẹ́ ló ní kí ẹ ìbìrò ọ̀bẹ. Èmi náà kí ẹ ìbìrò ọ̀bẹ. Kò mà ní gbọ̀lá rẹ̀ ìbìrò ọ̀bẹ. Ìbìrò ọ̀bẹ inú ẹ̀ á kú ìbìrò ọ̀bẹ. Èèyàn bá dé kò wé èèyàn bá ní ìjẹ̀bú. Èèyàn bá dé kò wé olórí ọmọ bá ní ìjẹ̀bú. Bókẹ́ ọmọ rẹ̀ ń bọ̀ ìjọ.